ni wọ́n sọ pé ìwẹ̀ ẹ̀gàn ni kéèyàn máa dá ọjọ́ Ramadan lẹ̀ bẹ́ẹ̀ pé tẹ́ ẹ kóra yín jọ tẹ́ ẹ wá da ẹjọ́ gbọ̀gbọ̀ ni ìjókòó ẹ̀gàn nù bóyá ìṣẹ̀lẹ̀ kan lọ́kọ̀ ìwé olórí ibú kan pé bá fi sóde ara rẹ̀ ní bá sọ̀rọ̀ owó àti ọ́fíìsì rẹ̀ kì í sáà mùsùlùmí alẹ́ èèyàn ó lè má sọ̀rọ̀ ọmọ pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n gbìyànjú o wọ́n ní ọ̀dà bẹ̀rẹ̀ pé sàbá ni o ẹ̀gbọ́n mi táàtì ni ọ̀jẹ́ o nípa bí ọjọ́ kejì ní Ramadan ọ̀jẹ́ o ẹ̀gbọ́n mi lẹ́sìn ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àbáni ọ̀rọ̀ èèyàn ni ìṣọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ẹ̀sìn báwo lè gbà wá ṣùgbọ́n torí ọ̀tẹ̀ ẹnu ọ̀tẹ̀ má sì fọ́ọ̀yàn nú ni ẹ bá ti fẹ́ sọ̀tì àwọn èèyàn kan ọ̀fọ̀nú ọgọ̀ ọkà máa ṣe mistake ni ọ̀rọ̀ tá a sọ níbi ọ̀rọ̀ ìjọ́wò ní Ramadan kí lọ́rọ̀ tó lálàáfíà gbogbo ẹni ó dájọ́ ń ṣèpàdé ara rẹ̀ ni èèwọ̀ ní kí wọ́n dájọ́ fún àwa. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Allah ní faman shahida minkumu shahra falyasumhu. Àwọn onímọ̀ wa tú shahida wọ́n tú sí alima wọ́n tú sí tayaqqana wípé faman alima aw tayaqqana minkumu shahra falyasumhu. Ẹni tó bá fi lè mọ̀ àbí ó bá fi lè mọ̀ lámà dájú ẹni tó bá fi lè ní mímọ̀ àbí ó bá fi lè mọ̀ lámà dájú pé àkókò báyìí ni Ramadan ń bẹ̀rẹ̀ o àkókò báyìí ni Ramadan ń parí o ó ṣahida rẹ̀ nù ni falyasumhu bá Ramadan ti bẹ̀rẹ̀ báyìí kó yà bẹ̀rẹ̀ sí ní gbà ha ìbí ayé al-Qur'ani yìí Ọlọ́run ọgbọ̀n sọ pé faman ra'a minkumul hilala falyasumhu Ọlọ́run gangan fúnra rẹ̀ ò dákọ̀ wàsílà táàfì mọ̀ pé àkókò báyìí ni Ramadan ń bẹ̀rẹ̀ Ọlọ́run sọ nínú al-Qur'ani wípé yas'alunaka 'anil ahilla wọ́n bá wá bèèrè lọ́wọ́ wa Nábì nípa new moons àwọn ìṣẹ̀ṣẹ̀ yọ oṣù qul hiya mawaqitu linnas ìrẹ́ Ànábì sọ fún ẹ pé wọ́n ní dìtàmì time wọ́n gẹ́gẹ́ yóò create time fún ẹ pé àkókò báyìí nìkan bẹ̀rẹ̀ àkókò báyìí nìkan ń parí ajásí pé ibẹ̀ Ànábì ti rí gbọ́yọ́ wípé la tasumu hatta tarawul hilala ẹmẹ́ tí wà gbàwẹ̀ òdìgbà tẹ́bá tó rí nǹkan tó sọ fún yí pé àkókò àwẹ̀ tó Ọlọ́run tó wá sọ nínú Al-Qur'ani yí pé wash-shamsu wal-qamaru bi husban àti oòrùn àtòṣùpá bí husban náà bí hisab a fi ń ṣe òǹkà ni Ọlọ́run tó wá sọ mí kan nínú Al-Qur'ani pé walladhi ja'ala ash-shamsa diya'a Ọlọ́run bá ló sí oòrùn ní kàtí ń ta wá lára tí ń tàn wal-qamara nura Ọlọ́run wá sí òṣùpá ó sì ní malẹ̀ wa qaddarahu manazila Ọlọ́run wá sí kíni ó wá gbé òṣùpá yìí Ọlọ́run bá ní ọmọ rẹ̀ sí àwọn ọ̀rọ̀ kan ó pè bùbù rẹ̀ sí àwọn stages kọ̀ọ̀kan àwọn ààyè kọ̀ọ̀kan li ta'lamu 'adada as-sinin kẹ́lẹ̀ fi mọ̀ àwọn òǹkà kẹ́lẹ̀ fi mọ̀ òǹkà àìmẹ́yọdún wal hisab kẹtọ́ ma fi ṣe òǹkà nǹkan tẹ́bá sọ fún wa wípé ká gbá hilalu tí ń ṣe mufrad fún al-ahilla tí al-hilalu tó wọ́n jẹ́ juz'un min al-qamar torí in tó bí òṣùpá bẹ̀rẹ̀ látòrí kíni látòrí new moon tí ń ṣe alhilalu tó bá yá yóò di half moon tó bá yá yóò di full moon so wọ́n lá ń pè ní alqamaru gẹ̀gẹ̀ fúnra rẹ̀ Ọlọ́run tí wọ́n sàlàyé rẹ̀ wípé qaddarahu manazil ìtumọ̀ pé ìmọ̀kan ni tágbùdọ̀ stọ́dì rẹ̀ tẹ́bá sọ fún wa wípé àgbùdọ̀ lo ilmul falak hisabul falaki táwọn èèyàn lò láti fi mọ̀ pé àkókò bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sùn bẹ̀rẹ̀ tọ́lọ́wọ́ ti qaddarahu manazil táwọn èèyàn ti mọ̀ bí moon ṣe ń travel àtọ́lá ayélujára ẹ̀bá ayélujára ní òṣìṣẹ́ nù ha se do de oṣù ká tó bá Ramadan ta ti rí ìmọ̀ tó jẹ́ al-qat'i torí pé ar-ru'yatu al-basariyya dhannini kódà ìgbẹ̀mí ìgbẹ̀ alọ́pàá arúsù tá àrúsù a máa ti rí ìmọ̀ tó sọ fún ẹ pé àkókò báyìí kẹmàrí tí oṣù ẹ̀rí wípé ìyẹn lè mú oṣù kalẹ̀ tó pé ìmọ̀ ti ń bẹ láti fi lè kalẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ nínú ọ̀rọ̀ mi ó wà ní wípé Ọlọ́run dalẹ̀ ayé lára ní Ọlọ́run ìdọ́mìnira ni pé Ọlọ́run fẹ́ fi wá sí isti'marul ard ó fẹ́ fi ọmọ ẹ̀ dáadáa Ọlọ́run fẹ́ fi develop ayé láwùkọ àwọn ànábì ẹwà do pains stress ìtàn pass through nígbàtà fẹ́ ṣe umrah wọ́n fẹ́ ṣe hajj sáwà lè pass through stress wọn kí ló fàtà lè fi pass through ẹ̀mọ́ ọlá development àti technology tó ṣe kí ni tó ti dé so àwọn iṣẹ́ tí ó ti lápapọ̀ ànẹ́bì ó ti wá lápapọ̀ tiwa so Ọlọ́run tó sọ nínú àlọ́pàá pé akimi salata li duluki shams so tí òun bá yá tàrí ẹkíun tálọ́ mọ̀ duluki shams má ní sí tàbí mọ́sílásí ẹ ti rí àwọn aago oníná wọ́n ti kọ́ síbẹ̀ àwọn tàkì alifájà rẹ̀ àkókò ṣùrùkù rẹ̀ àkókò zuhuri asiri magribi ìṣá rẹ̀ kí ni ẹ ti mú ìmọ̀ sí kí ni ó ti mú àwọn stress yẹn ó ti gbé kúrò ní ti fi parí ọ̀rọ̀ mi ni wípé ta bá rí àwọn àfà ta rí àwọn ìmámù àkójọpọ̀ wọn wá jókòó lórí wípé àkókò báyìí máa retí oṣù
pẹ̀lú ògbọ́n àwọn àkókò báyìí túnú wọ́n mú iṣẹ́ rọrùn fún wa látara technology àti development tó dé bá ayé àkókò báyìí ẹ máa retí oṣù bá túnú àwẹ̀ àkókò báyìí láti ọdún ìjẹ́ sí gbogbo àwọn tó bá dùkú báyìí sí ìjókòó àgọ́ ni so mo lọ́gọ̀ tó mo fẹ́ sọ lórí eléyìí fún àwa tá à ń ṣe ìdí àwọn báwa là ń ṣe súnà àwa là ń ṣe súnà ẹ dákun súnà wo ni bẹ́ẹ̀ bí kí ẹ máa sọ fún àwọn bàbá tó já sí wípé wọ́n ti wọ ìbẹ̀nu wọn ẹni tó ti wọ 90 ìbẹ̀nu ẹni tó ti jù bẹ́ẹ̀ lọ ẹni tó fẹ́ lọ mẹ́nu lé 100 ìbẹ̀nu ẹni tó ti wọ 80 lékún ìbẹ̀nu wọn 70 lọ sókè káwá sọ fún àwọn bàbá yẹn pé ìjókòó àgọ́ ni wọ́n jókòó ogun àgọ́ ni wọ́n so ní látàrí eléyìí kò sọ̀rọ̀ ìbò àmọ́ àwa náà ní ìbéèrè ìdáfẹ́ béèrè lọ́wọ́ yìí ni wípé ta ló sọ wípé mufti èyí tẹ́ jẹ́ yẹ gẹ́gẹ́ bí pé mufti wo ta ló gbé sí síìtì mufti gbogbo ilẹ̀ Yorùbá torí ìlú tó lè sọ wípé àwa làfáà yín àwa ni mọ́mú yín àwa ni mufti ìlú yóò sọ̀rọ̀ pé jẹ́ pé ìlú yẹn ìlú Islam ni ibẹ̀ sì ni Islam fi rinlẹ̀ síjú ìlú yẹn sì ni al-hukuma wa dawla al-islamiyya tó ti kọ́kọ́ lọ́lẹ̀ tí gẹ́gẹ́ bí wa Sheikh Adam sàlàyé níbi Nasinu Sọba ibi ìlú ẹni tó àsásà dawla al-islamiyya tí dawla yẹn fi wá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wallahi Sheikh Alimin ìlú yẹn wá kílé wọn àfáàgbà yóò wá jásí pé àti wo wá ní mufti gbogbo ilẹ̀ Yorùbá ìṣe kí ni yóò ti wá ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ni pé ǹjẹ́ sí mufti kàti jẹ́ ní orí tó wájẹ́ pé mufti yẹn owó ló wá ní ọ́fíìsì gbogbo tí jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ẹlẹ́kẹta ni pé síwájú rọ́bítọ̀ kátó dá rọ́bítọ̀ kalẹ̀ ǹjẹ́ sí wọ́n ti kọ́kọ́ jẹ́ mufti kan rí tí mufti wọn jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ẹlẹ́kẹrin ni pípàtà wọn dá rọ́bítọ̀ kalẹ̀ sí lẹ́yìn ìgbà tí wọ́n dá rọ́bítọ̀ kalẹ̀ ni wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo pé káwọn tó máa jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ní abíbo mufti tí wọ́n bá ṣe rí àwọn méjì kan ẹni tí wọ́n yàn officially tó yà pé mufti ni ọ̀sìn ìyàn àtẹni tó gbéra rẹ̀ sípò mufti tó tàbí wò ní mufti èwo ni ká tẹ̀lé nínú àwọn méjèèjì kò ní kí n celebration tàbí àwọn pé mufti àbí àwọn ọmọ mufti gbúdọ̀ mọ̀ so mo kàn nídìí láti ìkàlẹ̀ ìsàlàyé bóyá bí nǹkan bí márùn nípa ìta ń pè ní mufti tí wọ́n fi mọ mufti wo ni kò tẹ̀lé àwọn kan ní mufti gbúdọ̀ jẹ́ hadi alhudu ó gbúdọ̀ bẹ́ fún mufti ó gbúdọ̀ mọ gansari mọ lẹ́tìmíyàn kó mọ́ ní farabalẹ̀ àwọn kan nìyẹn ẹ máa wo mufti nínú méjèèjì o ẹlẹ́ẹ̀kejì ni muta'anni mufti gbúdọ̀ máa fàkúnnù kò sí pé tó gbé mufti yóò ló jẹ́ mufti gbúdọ̀ máa sí gàràgàrà ó gbúdọ̀ máa farabalẹ̀ díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yakhafu min al-fatwa mufti òkèlè sàdédé bọ́ sórí kan kókè bẹ̀rẹ̀ sí máa ṣe ìdáwò fatawa pé báyìí ẹlẹ́yìn àwọn lẹ́yìn báyìí wọn àwọn lẹ́yìn mufti gbúdọ̀ síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yufarriqu bayna al-qat'i wàdọ̀nì mufti gbọdọ̀ mọ̀ yàtọ̀ láàrin hisabul falaki èyí tó jẹ́ ti kọ̀tìrí àti arúyàtò albasoriya èyí tó jẹ́ ti zọ̀nì mufti gbọdọ̀ lè ṣe yàtọ̀ láàrin méjèèjì ẹlẹ́ẹ̀karùn ni pé mufti sábà gbọdọ̀ mọ̀ dákẹ́ ló jẹ́ pé tó bá béèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ mufti gan wọ́n sọ pé làádìrì dàmí gan wọ́n máa ń dákẹ́ wọ́n máa fi kún wọn mufti gbọdọ̀ jẹ́ mutahammis kò gbọdọ̀ jẹ́ tí ó ní hamasa jìnnìyà pàǹtàwá kàkàlẹ̀ yìí al-ustaz al-doktor abdulrazak abdulaziz ìṣọ̀lá àwọn ni mufti gbogbo lẹ Yorùbá o tó bá ti lọ gbẹ̀lú mí mufti olómọ fúnra rẹ̀ àmọ́ mufti kan tó wà recognize lọ́dọ̀ àwọn ìjọba tó wà recognize lọ́dọ̀ ọgbà àwọn àfà lẹ Yorùbá àwọn ìmámù lẹ Yorùbá tí rọ́bítọ̀ yẹ tó ti ń bẹ tí ó ń sọ̀rọ̀ àìmọye ọdún sẹ́yìn tí rọ́bítọ̀ yẹ wá yan mufti àwọn ni mufti o